ṣàlàyé fún wọn, ká ṣàlàyé fún wọn. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. Ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá. Ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú móhùnmáwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare. Ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí Ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. Èní tún jẹ́ ọjọ́ pàtàkì tí Ọlọ́run ọba yà sọ́tọ̀ fún èmi àti ẹ̀yin. Tí ẹ̀yin bá nígbàgbọ́ ẹ sọ hi. Bẹ́ẹ̀ ni ìdóbi jẹ́ ọjọ́ pàtàkì ó ní pé ọ̀pọ̀lọpọ̀ lájọ sùn lọ́jọ́ àná tó sì jẹ́ pé láàárọ̀ yìí wọ́n jí sí orí ilẹ̀ alààyè. Ẹlòmíì gan tó jí sí orí ilẹ̀ alààyè àwọn ẹbí ti rò dìgbàdìgbà òdìlé ìwòsàn. Ní ìtílẹ̀ mọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ àwọn kan tán jọ kí ẹ káàárọ̀ ẹ káàsán. Àwọn míì sọ pé ó dàbọ̀ wọ́n fẹ́ débi iṣẹ́. Ìpè wọ́n ti fún pè sí wọn pé ẹ bá lágbájá pàdé níbi báyìí báyìí. Ọlọ́run bá tó yẹ kó ṣeé ṣe fún èmi àti ẹ̀yin títí di àkókò yìí tí àgbà ìpè ìbànújẹ́ àgbà ìpè pàjáwìrì lórí ẹnikẹ́ni ṣé ti wò tọ́pẹ́ kò jọpẹ́ lọ. Ṣe rí pé èní jẹ́ ọjọ́ pàtàkì. Gbogbo wa tájọ ṣànádà àwọn dàlénì àwọn tájọ ṣòní kó tó di alẹ́ ẹlòmíì lè má sí lórí ilẹ̀ ìpè. Ṣùgbọ́n àdúrà mi ni pé gbogbo àpátápátá lájọ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn òrẹ́yìn tá a bá délé. Bádé wá ń wọlé wa Ọlọ́run ọba Elédùmarè kò ní jẹ́ ká tún wọlé bá wàhálà ànídélé bá wàhálà. Ilé Adejoke fi kí wa káàbọ̀ sórí ètò lónìí yìí. Àdúpẹ́ púpọ̀ wípé ó fún wa láǹfààní láti tún ríra wa. Ẹ máa gbàgbé bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí bá ní kí n sọ tójú mi rí lópin ọ̀sẹ̀. Ọpẹ́ ṣáà nìkan máa dá. Àjọ ayọ̀ nílé ìjọsìn bẹ́ẹ̀ ni wọ̀jẹ̀wẹ̀mú tó wáyé ní ọjọ́ Sátidé. Bó tilẹ̀ jẹ́ pé lágbègbè ibi tá a ti lọ ṣènáwó náà òjò ṣàdúpẹ́. Ẹ wá gbọ́ o kìnìún kan ní nǹkan mi lóminú bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ara afẹ́fẹ́ gáàsì jálá kan ní 700 naira. Tá bá lọ rà á ara dúpẹ́ màá tún ti ń wálẹ̀. Ẹ̀yọ̀ rẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ ó bá gbé ńlá mọ́tò ta ní ó dà pọ́n ta ní 650 700 aládùúpẹ́ làbádé ń gbà tàbádé bẹ̀ níjọ́wò lọ́dún di èlò náà 750. Bó bá tún gbọ́ báyìí pé lọ́yìn inú ọ̀sẹ̀ tá a tún máa bọ́ sí tá a wà àbí tá a bọ́ sí ni ipò máa di kí ni ó máa tún gbẹnu sókè. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ibi tá a ti rí tó fi wálẹ̀ ní ìtò kọjá kò sí ń bẹ̀ mọ́ ni tó fi rí pé ṣe ló tún gbẹnu lọ sókè. Ṣé rí pé àdúrà wa tá à ń gbà yìí ẹ jẹ́ àtẹnumàdúrà o bí gbogbo ẹ̀ bá tiẹ̀ máa wọ́n epo wọn ló epo wọn gáàsì afẹ́fẹ́ gáàsì tá a fi ń dáná ẹ dákun ẹ mọ́ jọ wọn Ọlọ́run la fi bẹ̀yìn tó ló sọ pé a lè lo igi àti lè lo èédú ẹni tá a bá ti gége ẹyọ kan ká gbin 10 èmi ò mi ta ti ń gbin igi 10 nípínlẹ̀ Èkó gbogbo ìgbà kan tán gbèsè ojú pópó káàkiri náà ti fà á kéke lulẹ̀ ibi tó ti ké lulẹ̀ tán gan kan ti yọ gán ti ń yàdá tì báyìí wọ́n ti ń ṣa wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n fi ń dáná ńgbà tí wọ́n bá ń dáná èédú ara lẹ́kejì ò ní lálàáfíà kò ní nígbàdùn ẹ̀ tó ń dáná igi tẹ́ẹ̀ fi òjì àgbàdùn kí la fẹ́ sọ sí gbogbo tá à ń gbà ládùúrà kan sọ pé torí epo tó wọ́n gan ọ̀pọ̀lọpọ̀ gbé mọ́tò sọ́nà tó tọ́ ni torí ẹni tó ń lo 1,500 sínú mọ́tò ẹ̀ tẹ́lẹ̀ ó ti di 5,000 plus báwo ló fẹ́ ṣe lórí pé òpópónà wọ́n ta ní pé mọ́tò dínkù lójú ti pópó ṣùgbọ́n nípínlẹ̀ Èkó súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ dínkù ẹ̀ra epo lọ́wọ́n ẹ̀túnjó gbogbo ẹ̀dànù sínú kíni inú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹni tí ìjáde ò bá ṣe pàtàkì kó mọ́ ṣòpò gbé mọ́tò jáde àbí kó lọ kíyàn kó pè tó bá pé kó máa bọ̀ kó lọ bá tí ìgbà pé dandan bí irú àwọn báyìí a lè sọ pé ká má wá bí iṣẹ́ torí tàbá wá bí iṣẹ́ báwo la fẹ́ dá èèyàn tiwa tẹ̀ tí ń retí wa lò ọ̀dà náà ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí jàre sórí ètò Ká Ṣàlàyé ní ṣókíṣókí báyìí náà ni mo ní kí n sọ ṣùgbọ́n ètò ká mi lára mo ní kí n fi tó yín létí ìjọba ń rawọ́ ẹ̀bẹ̀ sí ayẹ́fẹ́ ìdánimọ̀jọ gòkè o inú wa ti dùn gbà tó ti lọ sí 700 ó lọ 650 ó lọ 700 àtẹ̀rù kó máa padà sí 300 tá à ń ra ni
torí ńgbà ara 300 sọ pé àtẹ́sọpọ̀ tún wọ́n 250 á ló wọ́n ó di 300 á ló wọ́n ẹ wá wo táwọn ra ń sìn àṣàǹgbàládùn ẹ bá kún ẹ má jẹ́ òun wọ́n ẹ dákun ṣùgbọ́n tó bá wá wọ́n náà Ọlọ́run bá á pèsè fún wa àní tọrọ jẹ àní táwọ́ ná bọ́wọ́ wá bá ṣe ń wọnú àpò a máa rí nǹkan mú jáde ẹnu àpò wa a máa dọ̀tí ní gbogbo ìgbà ni pọ́ọ̀sì wa à nílò pọ́ọ̀sì fún ọdún 3 ọdún 4 láàrin oṣù 6 báyìí a ti pààrọ̀ ẹ̀ nítorí pé pọ́ọ̀sì tá a bá ń ṣe lọ tá à ń ṣe bọ̀ tó wọ́n wọbẹ̀ tó ń jáde kò ń pẹ́ fàyà ẹni a sọ pé kò ní pa à nílò pọ́ọ̀sì ẹyọ kan fọdún 3 Ọlọ́run jẹ́ kí ìṣẹ́ kó mú wá dẹ́dẹ́ lẹ́ẹ̀kan sí mo kí n káàbọ̀ sórí ètò Ká Sálàyé Adéjọkẹ́ yín náà ni ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín lórí ètò Ká Sálàyé gbogbo àti wà níbi tá a ti mú tajé gbọ́ tá a ti mú tajé rò ibi iṣẹ́ yín lẹ wà ní ìbàjẹ́ ọ́fíìsì ìbàjẹ́ ránṣọ ní ìbàjẹ́ gẹrungẹrun ní ẹ ṣáà máa ṣiṣẹ́ yín lọ kẹ́ máa fetí kan kẹ́ máa fi kọ́ nǹkan tí à ń sọ tó dá máa kọ́ ẹ̀kọ́ ní ètò pọ̀ nínú ìta àmúwá lónìí pàápàá jùlọ pàtàkì kan níbẹ̀ jẹ́ pé gbogbo wa láti rò pé mo fẹ́ jápa ọ̀nà wo ló ń gbà láti jápa ẹ má jẹ́ ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ lórí ètò lónìí mo ti kó wá ní bíbà màá máa ṣí lábala ní ṣókíṣókí màá máa sọ nítorí pé àkókò kò bá wa dọ́rẹ̀ẹ́ mo kọ́ gba bí ìwọlé náà lọ́jọ́ tòní ọ̀rọ̀ tó ti ẹnu igbákejì ààrẹ wa jáde ni o Shettima mú ọ̀rọ̀ ètò ìgbẹ̀kọ́ ní ọ̀kúnkúndùn Shettima ó mú ọ̀rọ̀ ètò ìgbẹ̀kọ́ ní ọ̀kúnkúndùn níbo ni wọ́n ti sọ ilé wọ́n sọ nílé agbára ti ìjọba presidential villa nígbà tí wọ́n tán ṣe àfilọ́lẹ̀ tán kí àwọn bọ́ọ̀dù tí wọ́n fi lọ́lẹ̀ nípa North East Development Commission tí wọ́n fi lọ́lẹ̀ tí wọ́n sì lọ́ọ́ ṣe bàbá kẹ́ẹ̀pẹ́ wọ́n wá ń gbà wọ́n nímọ̀ràn wọ́n ń gbà wọ́n níyànjú wípé ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ ẹ̀kọ́ ìlera kí àwọn àjọ yìí àwọn ẹgbẹ́ yìí àwọn bọ́ọ̀dù yìí àwọn ẹ̀ka iléeṣẹ́ bọ́ọ̀dù tíjọba dá sílẹ̀ kí wọ́n mú lọ́kùnkúndùn yí pé bọ́n ṣe ń ṣe takuntakun sẹ́yìn tí wọ́n rí ìwé owó wọn kò rí ségesège kò ní kọ́nu kọ́hónú kí wọ́n tẹ̀síwájú ń bẹ̀ àti pàápàá ohun tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ kí wọ́n má dẹ́kun ẹ̀ kí wọ́n má wàwọ́ ẹ̀ bọlẹ̀ kí wọ́n tún wá tẹ̀síwájú kí wọ́n rí dájú pé ẹ̀kọ́ ó ṣe pàtàkì wọ́n sì tún ṣe kí ni àlàáfíà àti ìlera àti ààbò tó péye kan náà àwọn owó ìsíbẹ̀ kí wọ́n rí dájú pé àwọn tó yẹ kí wọ́n máa fún wọn ní ọ̀rọ̀ bíi information bó ṣe ń lọ kí wọ́n má ta àwọn dànù bí wọ́n bá sì ti ń gbà kí wọ́n má yọ̀ kan dànù pé eléyìí ò rí bẹ́ẹ̀ eléyìí ò ń ṣàrẹ̀ kọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ kí wọ́n taná wò yẹ́bẹ́yẹ́bẹ́ kán yẹ̀ wò dáadáa kán wá rí tó jẹ́ òkodonú ẹ̀ kán dìímú kán sì gbé gbèsè àkì lórí ẹ̀ àwọn àtẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn pé ọ̀rọ̀ pé ẹ̀ ń ṣe ìgbẹ̀kọ́ fún àwọn èèyàn kò dá lórí pé èèyàn ń kàwé nìkan àbẹ́ fúnyàn lóúnjẹ wọ́n ní ọjọ́ ọ̀la tí ó dára a gbọ́dọ̀ jẹ́ kí okun tí ó le ìgbẹ̀kọ́ tí ó le nípa bí wọ́n ṣe lè dángájá tó lè dá dúró pé kán ṣe ìrànlọ́wọ́ empowerment fún irú àwọn nǹkan bá jẹ́ pé tí baálé ò bá sí nílé ìyálélé lè ṣèpinnu pé nǹkan tí ó tọ́ nì tó yẹ káwọn ṣe bí baálé ò sí nílé tí ìyálélé ò sí nílé ọmọ bóyá kọ̀bí bóyá kejì bóyá kẹta àwọn aládùúgbò wọn lè ṣe ìpinnu wọn lè gbé ìgbésẹ̀ tí ó tọ́ ní àkókò tí ó yẹ lórí ohunkóhun tí ẹnikẹ́ni bá ń là kọjá ní tó túmọ̀ sí pé ń gbà wá níyànjú pé gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé ìdánilẹ́kọ̀ọ́ tá a bá ń ṣe àbí ìgbẹ̀kọ́ tá a bá ń ṣe ká mọ̀ gbé lórí pépà nìkan certificate wípé certificate dá o ṣùgbọ́n ìmúlọ́kànlé ìrónilágbára ti ọkàn láti dìde bí akíkanjú láti ṣe ohun tí ó tọ́ ní àkókò tó yẹ bí àpẹẹrẹ tẹ́ bá gbọ́ pé àwọn agbésùnmọ̀mí sọ̀rọ̀ níbì kan ẹ mọ̀ ní kòkú kàn mí dárúkọ àdúgbò mi ẹ má ṣe bẹ́ẹ̀ wọ́n wá ní pé ká sọ pé ẹ̀yin fẹ́ ṣiṣẹ́ bí má ṣe kí wọ́n ní kẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ní kí ọmọ ọ̀dọ́ yín kó fi ọgbọ́n ṣe gbogbo nǹkan báyìí kẹ́ ẹ ní akíkanjú kẹ́ ẹ ní ìgboyà kẹ́ ẹ ní ọkàn akin láti rí pé kí ni yàtọ̀ sí ẹ̀kọ́ tẹ́ ń kọ́ ọ̀nà láti dáàbò bo ara wa èmi àti ẹ̀yin àti aládùúgbò wa ní gbogbo ìgbà lóòrèkóòrè ó dá lórí kíni ìmúlọ́kànlé àti ìgbẹ̀kọ́ tí àwọn North East Development Commission tí wọ́n bá gbé ìgbésẹ̀ tó tọ́ wọ́n á ró àwọn èèyàn ní agbára yàtọ̀ sí pé agbára ní ti owó àti ti aṣọ ní ti ìmúlọ́kànlé
àti láti mú ìpinnu tó dára, láti gbé ìgbésẹ̀ tó dára, ó wà lára nǹkan tí wọ́n ní kí wọ́n gbìyànjú láti ṣe fún aráàlú. Yàtọ̀ sí tìyẹn o, tẹ́ bá gbàgbé ní ọ̀sẹ̀ tí ó kọjá níròyìn kan jáde tí ọ̀dọ́mọkùnrin kan tó dédé bẹ́ sí inú omi, ó bẹ́ sí inú odò láti afárá èyí tó so Lẹ́kì pọ̀ mọ́ Ìkòyí, kì í ṣe third mainland. Àwọn tó bá ń gba àgbègbè kọjá àwọn ó kàn dédé bẹ́ sínú omi yìí náà ni, àmọ́ tó rò. Ọkùnrin ẹni Ọlọ́run mọ̀, kò sẹ́ni tó mọ̀, torí ńgbà tó bẹ́ sómi kò sẹ́ni tó mọ̀. Báyìí o wọ́n ti rí gbé jáde láti inú omi náà. Àwọn tó sì yẹ kó rí gbé jáde náà ni àṣiṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ mọ̀nàmọ́ná, àwọn tó ń rí sí iléeṣẹ́ mọ̀nàmọ́ná, Lagos State Emergency Unit, àwọn locals, àwọn alájẹ, àwọn pẹjapẹja tó máa ń wà ní etí odò, gbogbo náà jọ ṣiṣẹ́ papọ̀ láti rí i pé wọ́n rí ọ̀dọ́mọkùnrin gbé jáde. Nígbà tí ọ̀dọ́mọkùnrin bẹ́ sódò, àmọ́ tó fà á tó fi ní pé nǹkan tó kù òun láti ṣe òní kò ń bẹ́ sómi. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé iléeṣẹ́ panápaná ti rí òkú ọkùnrin tó bẹ́ sódò gbé jáde. Wọn sì tí ì mọ orúkọ ẹ̀. Gbọ́ngbà tí gẹ́gẹ́ bí nǹkan tí ẹni tó jẹ́ Lagos State Fire and Rescue Service Public Education Officer wọn Amadu Shakiru tó ń fi ọ̀rọ̀ tó wa létí, ó ní gbogbo àwọn kì í ṣàwọn nìkan náà máa gbóríyìn fún àwọn tó ń ṣiṣẹ́ papọ̀ láti rí i pé òkú ọmọkùnrin ó di wíwá, ó sì di rírí, pé ló yẹ kí àwọn gbóṣùbà fún ẹni tó wá jẹ́ adarí ilé-iṣẹ́ náà, ìyẹn arábìnrin Adéṣeyẹ Margaret. Òun ló fi ọ̀rọ̀ sún lẹ́nu pé kí wọ́n má gbé oríyìn fáwọn nìkan, pé gbogbo àwọn tó ń jọ ṣiṣẹ́ papọ̀ nìkan gbóríyìn fún. Wọ́n á ní pé ńgbà tó máa rí òkú ọmọkùnrin tó ti bẹ́ sómi láti ọjọ́ Tuesday, wọ́n rí gbé jáde bí aago 2 ọ̀sán àbí nǹkan, aago 2 àbí aago 4, aago 2 kọjá ṣá ló bẹ́ sómi. Nígbà tó máa rí ní ọjọ́ Thursday, ó jẹ́ bí aago 9 kọjá láàárọ̀, ọ̀nà rí òkú ẹ̀ gbé jáde. Títà fún kóròyìn jọ àti ìmọ̀rúkọ àti ìmẹ̀bí, ibi tó ti rìn wá, ibi tó ti ń bọ̀, ibi tó ń lọ, tó fà á, ojú Ọlọ́run tó ó wà láàrin wọn àti Ọlọ́run báyìí, kò sẹ́nikẹ́ni tó mọ̀. Ṣùgbọ́n tó wáyé pé eléyàn kan tẹ̀ ń wá ètò Kasalaye leléyìí, ẹ dákun, pẹ̀lú ní tá a sọ yìí, ẹ lọ sí ilé ìwòsàn ìjọba bí tó ń gbé àwọn òkú pamọ́ sí, àwọn tó jẹ́ aláìsàn tó ń gbé wọn pamọ́ sí, ẹ lọ wo àwọn èèyàn yín bẹ̀. Ó ṣeé ṣe kí nípasẹ̀ ilé ìta sọ yìí kó jẹ́ pé ẹ ti ń wá ọ̀dọ́mọkùnrin kan àbí ọmọkùnrin kan tó ju ìjọ́ mẹ́ta kan tẹ́ ẹ̀ mọ́ ibi tó gbà, tẹ̀sí ń gbà ládùúrà pé ẹ̀ ń rí wọn lẹ máa rí, ẹ ti wá rí ìkan báyìí, ẹ lọ yẹ̀ wò bóyá tí ń rìn, bóyá kì í ṣe tí kẹ̀lé tètè fi ilẹ̀ bò ní àṣírí. Ẹni tó bá máa kó àdàgbà, ohun tó wà nílùú yìí kò tí ì tó nǹkan téèyàn lè sọ pé òun pokùnso. Ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè míì kékeré ní tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́gbẹ̀ẹ́. Orílẹ̀‐èdè náà láti gbọ́ ńgbà kan rí, tán kan ní ìsọ tán yìí ń tẹnu mọ́, tán tún máa bá yín jiyàn wípé àníṣe iná ò ṣẹ́jú ní Ghana rí, iná ò ṣẹ́jú ní Niger rí, iná ò ṣe kinní kan bẹ́ẹ̀ náà ṣẹ́jú ní Nàìjíríà. Bẹ́ẹ̀ yẹn ń sọ̀rọ̀, ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa dé. Nínú ọkọ̀ tí mo wọ̀ lénìí, nǹkan kékeré 15 naira lásán ló fẹ́ dá wàhálà alẹ̀, kì í ṣe pọ́n ń jà lórí ẹ̀ o, 200 náà ń gbé. Ìjọba ti ní ká máa gba 150, pé àwọn ọkọ̀ gbòòrò ni mò ń sọ. Ẹni tó lóyún 200 ló fẹ́ san, ẹni tó lọ máa san 150, ẹni tó lọ máa san 250, onímọ́tò ló máa gba 300, ẹni tó 200 ó ta kẹ́tẹ́ sẹ́yìn, àwọn oní 250 wọlé, onímọ́tò tún dárò, ó lẹ́yìn oní 200 ẹ̀ wọlé. Ṣé ẹni tó ti wọlé ńgbà tó pé 250, ṣé 250 ló máa san àbí 200? Ìyẹn ara lè mọ bá mi dé, ẹ jẹ́ ń délé agbára tí ń bá padà dé. Kasalaye ṣe ń tẹ̀síwájú, ẹ kú kalẹ̀ lọ́dẹ. Ẹ
káàbọ̀ padà sórí ètò Kasalaye. Ọkọ̀ ọdún 1986 ni mò ń lò ni mo dẹ̀ ṣe ń lò. Ta ló sọ eléyìí? Ìrètí Kìngíbè ló sọ ọ́, tó jẹ́ ọ̀kan lára tí kádàrá ṣe lóore láyé àti ẹgbẹ́ òṣèlú Labour Party lọ sílé ìgbìmọ̀ asòfin. Sẹ́nitọ̀ Ìrètí Kìngíbè òun ló sọ, òun ló ń ṣojú Federal Capital Territory ní ilé ìgbìmọ̀ asòfin. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá arábìnrin lẹ́nu wò wípé madam, nínú àyẹ̀wò tán ṣe fáwọn mínísítà, a rí i pé ẹ sọ̀rọ̀ ẹ tí ẹ jàǹpátá ẹ ṣe kinní kankan. Ó bá ní ṣe mọ̀ pé 8 péré làwọn nílé ìgbìmọ̀ asòfin láti inú ẹgbẹ́ òṣèlú Labour. Àwọn méjì sí làwọn ń kọ́ bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ ni. Tó ojú àwọn náà bá ti dùnlẹ̀, àwọn á lè dá sí púpọ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí 8 péré láàrin ọ̀pọ̀ àwọn tó wà ń bẹ̀. Tẹ́ ẹ bá sì gbàgbé, wọ́n ní minority could have their says. Ṣùgbọ́n majority will always have their ways. Wọ́n láwọn tó ń rí péréte, àwọn kan lè sọ̀rọ̀ o. Ṣùgbọ́n àwọn tó pọ̀ jù lọ̀rọ̀ wọn máa ń jagara jù, náà máa ń fọ́ǹtẹ̀lù. Bẹ́ẹ̀ sì nílé ìgbìmọ̀ asòfin, nígbà bá sọ gbogbo ẹ̀ tán, wọ́n lẹ́ni tó faramọ́ kó sọ yẹ́ẹ̀sì, ẹni tó faramọ́ kó sọ no. Nígbà tán péréte bá ní yes, tí yóò sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní no, ìbò náà fẹ́ bá yàrá já sí. Wọ́n wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ wọn pé pẹ̀lú gbogbo ẹ̀ ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí, kí ni nǹkan tẹ̀tí ẹ̀yìn, kí ni àmọ̀ràn yín fún àwọn nǹkan tí a lè máa lò lórílẹ̀‐èdè Nàìjíríà? Ó ní kan lára pé òun gẹ́gẹ́ bí ẹnìkan tí wọ́n bá máa gbà sóun lẹ́nu, tí wọ́n yẹ káwọn tẹ̀lé ìlànà àwọn láti jẹ́ kí ọrọ̀ ajé ẹwọ́ kó rú gẹ́gẹ́, kó ṣe yàrá, kó pọ̀ rẹpẹtẹ. Káyé lo ọkọ̀ tán kó wá lókè òkun, ká mọ̀ lo ọkọ̀ tá ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ọkọ̀ tóun ń lò láti 1986 model lòun ń lò. Ó wá gba àwọn èèyàn ní ìmọ̀ràn, àwa èèyàn nímọ̀ràn. Ó yẹ pé aráàlú náà tún sọ tẹ́lẹ̀ náà, ọ̀nà láti jẹ́ kí iṣẹ́ kó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. A ní mọ́tò tí wọ́n tún tó pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, assemble ní Nàìjíríà. Ó ṣe àpẹẹrẹ oní innocent. Ó dárúkọ pé Volkswagen a lè dá padà, Peugeot a lè dá padà, kí wọ́n máa tó pọ̀. Toyota gan ṣe kán sọ fún wọn pé kán má máa gbé odindi ọkọ̀ wọ orílẹ̀‐èdè Nàìjíríà mọ́, kí wọ́n máa tó pọ̀ bí innocent ṣe ń tó tiẹ̀ pọ̀. Káwọn yòókù náà wá ṣe bí gbà kan lédè Nàìjíríà, Peugeot wà Nàìjíríà, Volkswagen wà, náà ti ń ṣe gbogbo ẹ̀. Ipe kán tún padà kí wọ́n máa tó pọ̀. Ìyẹn tó bá pé a fi ààyè fún ọrọ̀ ajé láti rú gẹ́gẹ́, láti gòkè. Ṣe àpọ́n ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni. Tó bá ṣeéṣe kó jẹ́ pé a ṣe ọ̀rọ̀ ìlú wa lórílẹ̀‐èdè Nàìjíríà ní ọ̀rọ̀ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá, ó ṣeéṣe kí àwọn ilé-iṣẹ́ mọ̀ kó gbá wọlé tàbí kí wọ́n mọ̀ kẹ́rù. Ẹgbẹ́ láìpẹ́ yìí ní Glasgow welcome àbí kí náà pera wọn aláwọn kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé àwọn orí ọjọ́ ọ̀la tó dára pẹ̀lú ilé-iṣẹ́ àwọn, pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn tó bá ti kó ra wọn, tó bá ti lọ́nsìn, ẹ mọye àwọn tó máa wà ń gbòòrò tán tó ní níṣẹ́ mọ́. Lára àwọn oògùn wọn gan ló ti wọ́n rí lórí àtẹ̀mọ́ bíi ti tẹ́lẹ̀, nítorí pé wọ́n ti ń kó ẹrù wọn padà kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀wọ̀n ọjà wọn tí wọ́n ń ṣe oògùn wọn tí wọ́n ń pòpọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ti kó kúrò lẹ̀, wọ́n ti wọ́n ti ń kó ilé-iṣẹ́ wọn, wọ́n ń kó ilé-iṣẹ́ wọn kúrò ní orílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n à ní kóra wọn kúrò. Ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ ni pé wọ́n láwọn ò rí ọjọ́ ọ̀la tí ó dára fún ilé-iṣẹ́ àwọn táwọn bá tẹ̀síwájú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ara ń tà ń sọ náà lélẹ̀, kán ní sùúrù, ọ̀la yóò dára. Pé ìtàn yìí dá mi lójú o, bọ́jọ́ òní tilẹ̀ kúrò, ọjọ́ ọ̀la orílẹ̀‐èdè Nàìjíríà yóò dára, yóò dùn, yóò sì ní gbọ́ngbọ́n nínú. Nígbà tó bá wá dé, kò ní kan lẹ́nu wa, wọn ò ní fẹ́ ní kẹ́ nínú wa ṣe àwátì. Ìyẹn ni ọ̀rọ̀ tó ti ẹnu arábìnrin wa Ìrètí Kìngíbè jáde wípé ọkọ̀ tóun ń lò, ọkọ̀ model 1986 ni, pé ká gbìyànjú kó gbà náà kí a bẹ̀rẹ̀ sí ń lò ó. Ó tó jẹ́ mẹ́ta wa kan o. Wọ́n ní bí náà bá tán létí aṣọ àbí tí ò tán lórí, ẹ̀jẹ̀ ò lè tán lè kanná. Ó ní ti ọ̀rọ̀
Kamsiyochukwu orúkọ ẹ̀ gan ó ga kí ló fi gá ń bẹ̀ òun náà ní pé ọmọbìnrin mo dárúkọ yẹn àwọn kan wọ́n ti ṣíwèé wọ́n ti ṣe abala pé mo rántí ó dà pé orúkọ ọmọ ẹ̀ mo rántí ó ní pé Kamsiyochukwu fakọyọ nínú èsì ìdánwò oníwèé 10 ọmọbìnrin òun náà ló gba 360 nínú àbájáde èsì ìdánwò JAMB èyí tí ọmọbìnrin kan tó ní pé tó ní pé òun ni mẹ́sàn-án ọmọ tó lóun ló ń gbà jù ọmọbìnrin láti ilé ẹ̀kọ́ Deeper Life High School òun ni ó tún yanrantí bó ṣe yanrantí nínú ti JAMB ó tún yanrantí nínú ti WAEC oníwèé 10 ó tún yanrantí wọ́n ní pé ó ní a tó ní ogún gbọ̀nàgbọ̀nà ni a 8 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ní ó wá ní b ẹyọkan péré ní tó túmọ̀ sí pé tábàkà gbé ẹ̀pọ̀ àti ti JAMB gbogbo ilé yunifásitì gan máa dùn ní ipe tẹ́ bá jùlẹ̀ pẹ́rẹ́ àwòhàn ni department tó tún wá ń lọ náà máa ní pé ilé àti lecturer wa ti lé kan àti ní nǹkan tó bá tẹ̀síwájú àdúrà wa ni pé yóò tẹ̀síwájú dáadáa nínú gbẹ̀kọ́ ẹ̀ nínú mímọ̀ ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run bá fi fún ju bó ṣe mú bẹ̀rẹ̀ lọ àwọn ọmọ tiwa náà wọn kò kú sọmọ tó yọ lódo lọ́dọ̀ tèmi o tẹ bá gbà mí láyè kí n máa sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ ẹ̀ mọ̀ pé ohun tó ń pè ní test and measurement tí wọ́n ń ṣe yẹn à ń ṣèdánwò fọ́mọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọmọ mi gan ohun tó wà lọ́pọlọ ẹ̀ ó ju tó wà nínú ìbéèrè tí wọ́n ní kó dáhùn láàrin wákàtí kan àbí wákàtí méjì ṣùgbọ́n ìpayà ìgbójú oríṣiríṣi ó ti jẹ́ kọ́mọ mi gan aṣọ àkọ́kọ́ ní fẹ́ẹ̀lì kì í ṣe pé ó máa páàsì bẹ́ẹ̀ ṣùgbọ́n ó lè máa yanrantí tó bí ó jẹ́ pé tó bá ń sọ̀rọ̀ àbí tó bá ń gbé nǹkan ṣe tó bá ń ṣe nǹkan ó lè yàtọ̀ síra wọn ìdílé lẹ́yìn pé òbí ẹ̀yẹ máa lu ọmọ yín èyí tá a sọ yìí ọmọ mi wa wọ́n ti ń fọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn lábàrá pé ṣe rí ẹgbẹ́ ẹ̀ nìyẹn wọ́n lè jẹ́ ẹgbẹ́ tó tọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa ilé ayé la ti pàdé ohun tó ní kálukú máa jẹ Ọlọ́run tó ṣẹnu wa ní ìbùnbùn ó mọ ohun tó máa fi sí tó ní kálukú wa máa jẹ iṣẹ́ tèmi ń ṣe aláǹtọ́ ẹ pàjọ lọ iléèwé bẹ̀rẹ̀ tó pé dókítà ni wọ́n lónìí dókítà alábẹ́rẹ́ ẹlòmíì dókítà tó ní ìṣègùn tìbílẹ̀ ẹlòmíì olùkọ́ni ẹlòmíì kẹrẹ ó ti di general manager ní báǹkì kan àbí kó ti di kíni MD ẹlòmíì láàrín táyọ̀ kàwé ó ti di senator ẹlòmíì ó ti di kí náà ṣe pé náà ó ti wà nílé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ àbí tàpapọ̀ ni lára àwọn mínísítà tó yàn lẹ́nu ọjọ́ mẹ́ta ọmọdún mélòó ni lẹ́yìn tẹ́mi parí ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ wọ iléèwé lẹ́yìn tẹ́mi ti ṣe àgùnbánirọ̀ tán ẹlòmíì ṣẹ̀ wọ iléèwé nù wọn ìgbà tẹ́mi wà yunifásitì gan ẹlòmíì ṣẹ̀ bí ni ó sì wà lára tán yàn wípé ẹ wo ọmọ tí ààrẹ wa mú tó wà lára àwọn bọ́ọ̀dù kínní kan revenue reform àbí nǹkan ọmọ akẹ́kọ̀ọ́ ní UI ẹ wo irú yẹn ṣe irọ́ ọmọ mi ni kí wọ́n máa gbọ́ ọmọ mi létí pé ṣe orí ẹgbẹ́ ẹ̀ ni àkókò ní kálukú kò ní kọjá ẹ bá ní sùúrù gbogbo wa la máa débi tá à ń lọ láyọ̀ àtàlàáfíà gẹ́gẹ́ bí wọ́n sọ lórí ètò Kasalaye àti dábàlà tẹ́yà fẹ́ lọ sí ìpolówó ọjà tá a bá padà dé Kasalaye sí ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ o ẹ má gbé kúrò ńbẹ̀ tẹ́ bá dìde ẹ lọ gbómi tẹ̀fẹ̀ mu ni ẹ ṣé púpọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Kasalaye ìròyìn tí mo fẹ́ mú wá ó bomi tútù sí mi lọ́kàn nítorí pé ó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn ẹjọ́ wọn kọ́ ẹjọ́ ta ni wọ́n tó ṣẹlẹ̀ ni pé èèyàn 41 ṣègbé nínú ìjàmbá ọkọ̀ ojú omi kì í ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà o ṣùgbọ́n ọkọ̀ ojú omi yìí ó dànù sínú omi tán pè ní Mediterranean ibẹ̀ ló dànù sí kẹ́rí àwọn tí wọ́n ń sá láti ilẹ̀ adúláwọ̀ tán fẹ́ lọ sí Europe orílẹ̀-èdè Tunisia rí àbí pé òun ló pẹ̀kun sí Europe tó jẹ́ pé ẹni tí ò bá ráyè wọ bàálù bóyá visa ò sí àbí nǹkan kan tán ṣáà ní pé ẹgbàánú desert kẹ́rin rìnrìn
tẹ́ bá ti dé Tunisia ẹ ti dé Europe náà nìyẹn, ẹ kàn gun ọkọ̀ ojú omi. Ṣùgbọ́n ọkọ̀ ojú omi bíi 45 márùnléníogójì òní ó wọ ọkọ̀ ojú omi, kọ́kọ́ ojú omi tó ṣàgbákò tó jẹ́ pé ó da gbogbo wọn nù. Àwọn 4 péré òní wọ́n mórí bọ́ nínú ìjàmbá ọkọ̀ yìí. Nínú àwọn tí ó mórí bọ́ nínú ìjàmbá ọkọ̀ ojú omi òní ọmọ ọdún 13, obìnrin kan àti ọkùnrin 2 ọ̀nà mórí bọ́ nínú ìjàmbá ọkọ̀ yìí. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn tán. Àwọn tó sì dànù sínú ọkọ̀ náà a rí àdájú pé bóyá èèyàn wọn ni àwọn tó dànù síbẹ̀. Ní tó túmọ̀ sí pé àwọn tí ó dàbí pé orílẹ̀-èdè wọn ti sú wọn, orílẹ̀-èdè tán wà ó ti sú wọn, wọn ò ríṣẹ́ ṣe, wọn ò róúnjẹ jẹ, wọ́n ṣáà ń gbìyànjú pé táwọn bá kì í ṣe bóyá ọ̀pọ̀lọpọ̀ ń fọwọ́sà pé tóun bá dé òkè òkun, tóun bá ti kúrò lóde ní Áfíríkà àbí Nàìjíríà yìí, mo sọ pé a máa kẹ́kọ̀ọ́ ní ìtafẹ́ sọ yìí, kíákíá báyìí lówó máa bẹ̀rẹ̀ sí ń dé. Ní èyí tílẹ̀ mọ́ lónìí, àwọn nǹkan tá a ti gbọ́ látàdọ̀ àwọn tí a mọ̀ lọ́hùn tó yẹ pé wọ́n ti ń pè wá pé ká bá wọn dá sáwọn nǹkan kan, pé ìmí ìmáa ní wọ́n béèrè àkọ́kọ́, ìkejì, kẹta lọ́wọ́ ẹ̀ máa ní tẹ́ ẹ bá rí èèyàn fún yín ní owó tàbí tí ìjọba àbí kẹ́ lọ sí iléeṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè tẹ́ ẹ sá lọ, kẹ́ ẹ ṣàlàyé fún wọn tí Nàìjíríà Embassy bá wà ń bẹ ẹ lọ bá wọn wípé ẹ fẹ́ padà sí orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ẹ̀ lágbára. Ó dá mi lójú pé wọ́n ràn yín lọ́wọ́ láti padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n àwọn kan ní ọlọ́mọdé àárí ó tẹ́ ń lọ́rùn kó máa sùn ní ojú títì ní Europe ju kí ó máa gbé ní mansion ní Nàìjíríà, nítorí kí ló wà ní Nàìjíríà. Tábà ní ká wò gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àlàkalẹ̀ èyí tí àwọn àjọ kan tó ń pera wọn ní International Organization for Migration èyí tí ó sọ, ó ní pé tẹ́lẹ̀ báwọn èèyàn ṣe ń gba Tunisia lọ sí òkè òkun yìí, lọ sí Europe, kò pọ̀ tó bó ṣe wá pọ̀ nsìn. Lára àwọn àjọ tó yẹ pọ́n tẹ̀ tún wà ní agbègbè yẹn tá ń bá sọ̀rọ̀, ìkan ni wọ́n tẹ̀ ń sọ wípé tó ń wà nínú iṣẹ́ ẹlẹ́yinjú àánú yìí, wọ́n sọ ní bíi 2014 àwọn sọ̀rọ̀ bíi 7,000 people pé náà migrate láti Africa lọ sí òkè òkun. Ó ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà láàrin 20,000 sí 50,000 tí wọ́n ń migrate, kí wá ṣe pé wọ́n gba ojú òfurufú nìkan, ojú omi odò tá à ń sọ òní wọ́n ń gbà. Ló sọ pé United Nations àti àwọn orílẹ̀-èdè tó wà Europe tẹ̀ ń lọ yìí, wọ́n ti ń gbìyànjú láti pé wọ́n fẹ́ dẹ́kun káwọn èèyàn máa gbọ́ ọ̀nà tí ò tọ́ yìí wá sí ìlú wọn lọ́hùn òkè òkun, nítorí àwọn ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ló ń kú sọ́nà táwọn òbí wọn ní pé ọmọ àwọn lọ òkè òkun. Ẹlòmíì tẹ̀ lè má sọ rárá tó náà nǹkan sọ pé tó bá dọ̀ ní kó pè, tó bá dọ̀ ní kó tó sọ, torí tó bá ti mọ̀ pé ó lọ́nsìn àwọn kan ò ní jẹ́ ó débẹ̀ àbí kan ṣe kinní kan. Ẹlòmíì nǹkan tó ń lọ bọ́mẹ̀ lọ́hùn kò ní sọ fún èèyàn, ẹlòmíì kò ní sọ fún àwọn tó jẹ́ ọmọ ìyá ẹ̀, kò ní sọ fún wọn. A kàn tẹ̀kọ́ a lọ bíi pé tó bá sọ fún ọmọ yìí ọmọ àjábá kì í ṣe pé wọ́n lọ ṣiṣẹ́ lọ́hùn o, ọmọ ẹ̀kọ́ ni kó wá bá ń ṣe, Ọlọ́run ti bùkún ọmọ lọ́hùn àbí ó wá ní màmá ẹ wá bá mi lo oṣù 3 kan àbí oṣù 6 kan. Ìyá ò ní sọ fẹ́nikẹ́ni, akànlá yọ kọ́ lọ jáde nínú ilé ni. Ẹlòmíín travel lọ òkè òkun bí ẹni tó mú pọ́ọ̀sì dáná fẹ́ lọ ra pure water nílé kejì ni, látòrí kíni àtẹ̀dúpẹ́ pọ̀ yẹn ń gba ojú òfurufú lọ. Àwọn tó ń gbójú omi ẹlòmíín bẹ́ẹ̀ lómi náà ṣe ń rìn nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti kú sí ojú ọ̀nà ní Sahara níbi ọ̀gbẹlẹ̀ desert, wọ́n ti kú síbẹ̀. Àwọn kan náà tó kú sínú omi. Kí ló wá fà tó fi jẹ́ pé gbogbo ìgbà báyẹn ń sọ yìí, àwọn kan sì ń di ẹrù páwọn ń lọ báyìí. Bá a ṣe ń sọ yìí, ẹgbẹ́ tó ń dirù tó ń gbọ́ bá a ṣe ń sọ lórí ètò Kasalaye, ó sì ní lọ́kàn pé òun lọ. Nígbà tó bá wá dọ̀hún, àwọn tó wà lọ́hùn gan, ẹlòmíì kò rí owó láti fi ra gáàsì tó máa fi yí tinúlé ìta kò ní. Bó bá tẹ̀ kó tó wá dọ̀hún gan, àwa lọ máa kó pépà máa dà sínú iná. Lọ́hùn sì rè kò sí ọ̀fẹ́. Níbí a máa ń sọ pé tó bá ní oúnjẹ mẹ́ta, mo sọ lórí ètò,
wọ́n ní wọ́n lákòókò tá a wà tó bá ń jẹ oúnjẹ mẹ́ta olè ní ẹ́ olè kúkú tó lè láǹfààní àti jẹ mẹ́ta yọ ẹyọ kan nínú oúnjẹ mẹ́ta tó lè jẹ kó o fún ẹlòmíì kì í ṣe pé ó ní ìgbéraga ṣùgbọ́n ojú máa ń tì pé kó ń béèrè lọ́wọ́ ẹni yìí pé tó bá ní kò sí ó máa dìtìjú fóun ó lè mọ̀ jẹ́ kí Ọlọ́run kó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn kan àti jẹ́ pé aṣọ tẹ rọ́kúnnú kọ́bọ̀dù kí lẹ fẹ́ fi ṣe téèyàn bá wọ aṣọ mẹ́rin papọ̀ mẹ́rin bíi tó wọ kì í ṣe pé wọ skirt and blouse ọ̀tọ̀ọ̀tọ̀ tàbó wọ inner jacket tó wọ̀ kan lé lórí àbó wọ bí mo ṣe wọ̀ yìí yàtọ̀ sí yẹn bí mo ṣe wọ̀ yìí kí wá gbé bùbá kan lé lórí kí wá wọ ṣòkòtò kí wá kàn pò kí wá bọ́ta àwọn máa fọ́tọ́ ra wọn ní pé ẹ̀ rárá lé yín ó ti yé yín kò sí nǹkan tí ó pọ̀ jù láti fún yàn gbogbo wọn tó ń sá lọ yìí wọ́n ti rò pin ni ibi tó wá tún sá lọ wọ́n tún pàdánù kú lọ́nà ẹ̀yin tẹ́ ń sá kúrò lórílẹ̀‐èdè ibi tẹ́ wà náà kí ni tẹ́ gbìyànjú owó lẹ tùjọ tẹ́ ìfẹ́ lọ sókè òkun ṣé ó sọ pé tẹ́ bá dókè òkun tẹ́ bá ti ń bọ́lẹ̀ nu pléènì báyìí àbí tẹ́ bá ti ń bọ́lẹ̀ ní ibùdókọ̀ ọkọ̀ ojú omi lẹ́ máa kó owó lẹ́gbẹ̀ẹ́ títì ṣé bọ́ yẹn sọ nìyẹn ni àbí máa kówó láàrin títì bàbá ṣe ń rìn lọ kò rí bẹ́ẹ̀ wọ́n ní òpópó mọ́kà ó mọ́ roro àwọn tó wà bẹ́ẹ̀ túnṣe ni káwa tá a wà ń bínà ká túnṣe ó dẹ̀ ìjọba ò ní pọ́lísì pọ́lísì tó ti gbé kalẹ̀ èwo lẹ ti rí dìmú nú ẹ̀ wọ́n ṣe ti àgbẹ̀ fàdámà wọ́n ṣe farm settlement wọ́n ṣe ti ìgbẹ̀kọ́ pé ó fẹ́ kọ́ṣẹ́ aṣọ ríran ni ó fẹ́ ṣe gbogbo ẹ̀ èwo ni tó mú dání ń bẹ̀ wò lórí dìmú ẹlòmíì dẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́ ṣùgbọ́n lọ́jọ́ ọ̀tà ńgbà tó lọ́jọ́ ọ̀tà ọ̀nà owó ló ń gbà láti polówó ọjà tó ní bẹ́ẹ̀ lómi tó bá ní pé 500 náà ń dirun àwọn association gan wọ́n ti fogun máwọn tán kọ́ṣẹ́ ọwọ́ wọn jẹ́ kán rí ṣe ńgbà tó bá ní pé lómi tó fẹ́ dirun kò ní ju 300 lọ ẹ̀dẹ̀ ń fẹ́ pè lélẹ̀ pé iye irun báyìí tí wọ́n bá di 500 naira ni kó má jẹ́ pé máa mú òun á lóun ò ní ṣe ìyẹn kọ́ ni mo bá sórí ètò ṣùgbọ́n àkọ́fí ń gbára wọn yànjú ni gbogbo wọn tán lọ dànù sínú omi ó dá mi lójú pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè wà nù tẹ́ẹ̀bà sí gbàgbé ṣe rí Tunisia ó ní visa free fáwọn orílẹ̀-èdè kan nílẹ̀ Áfíríkà àwọn ọmọbìnrin náà wá pọ̀ bíbà torí ọ̀fẹ́ náà ń wọ Tunisia wọ́n sì ti ń wọ Tunisia rè á kàn mọ́ Europe lọ́ọ̀kan ni omi náà wà ló láwọn lẹ́yìn dẹ́sàtì omi Europe lè máa rí ń bọ́ sọ pé visa free ni láti wọ ìlú àwọn láti Áfíríkà Ivory wà ń bẹ Ivory Coast àbí kí náà pé ó wà lára àwọn tán Mali wà lára ó dà pọ́n ara ìlú àwọn bẹ̀gán náà máa pọ̀ nínú ọkọ̀ tó dànù yìí èmi ò sọ pé wọn náà wà ń bẹ o ṣùgbọ́n gbàgbé pé ọ̀fẹ́ náà ń wọ Tunisia wọn ní láti gba visa tó sì fẹ́ lọ sí Europe torílẹ̀-èdè àwọn ààrẹ àwọn ọ̀ṣẹ́ dáadáa kò sí náà kò sí kankan tán bẹ́ sọ́nà ó lè ṣeé ṣe kó yẹ pọ́n pọ̀ nínú ìjàmbá ọkọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan kò dá mi lójú pọ̀ ní síbẹ̀ kò dá mi lójú pé wọ́n ní síbẹ̀ àwọn tí wọ́n bá omi lọ tí wọ́n dànù sínú omi ọlọ́ọ̀bẹ Elédùmarè á bá wa bú erùpẹ̀ búburú kúrò lójú wọn bó lè jẹ́ pé àláǹfààní láti fún eru a sì tí ì mọ̀ bóyá wọ́n máa rí òkú gbogbo wọn kó jáde ṣùgbọ́n ọlọ́ọ̀bẹ Elédùmarè á bá àforíjì wọn àwọn ìjọba náà tó jẹ́ pé ó jẹ́ kó rọ̀ wọn kó dà bẹ́ẹ̀ àwọn adarí wa ọlọ́ọ̀bẹ Elédùmarè á bá mí sí wọn wọ́n á jẹ́ kí orílẹ̀-èdè Áfíríkà náà ìpínlẹ̀ àwọn orílẹ̀-èdè tó wà lórílẹ̀-èdè Áfíríkà náà wọ́n á jẹ́ nǹkan àmúyangàn fún ọmọ onílùú wọn ní máa sọ pé wọ́n fẹ́ sá jáde wọn ní máa jápa lóòrèkóòrè tó eléyìí náà láti máa fi sọ ohun tó ń ṣẹlẹ̀ ká tó fi tó ra wa létí ní ọ̀rọ̀ ti ìdìtẹ̀gbàjọba ètò wáyé ní orílẹ̀-èdè Niger ṣe mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan lórí wọn ṣùgbọ́n kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ló gbé ìgbésẹ̀ ààrẹ wa gẹ́gẹ́ bí alága ecowas wọn pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wọn adarí orílẹ̀-èdè tó wà ní ecowas wọ́n jọ fi ẹnu ṣọ̀kan wípé kí wọ́n dá ìjọba padà fún Bazoum tí wọ́n gbé kúrò lórí oyè tán lé kúrò kan dá padà táwọn bá dá padà àwọn á gbé àwọn ìgbésẹ̀ kan látìgbà tí ọ̀rọ̀ yìí ti ń lọ wọ́n fún wọn lọ́jọ́ 7 látìgbà tí ọ̀rọ̀ yìí ti ń lọ àwọn ọ̀rọ̀ ti ń jáde lọ́tún lósì pé kinní kan pé kò yẹ kán ṣe bẹ́ẹ̀ kò yẹ kán ṣe gbá kò yẹ kán ṣàwo ẹ̀kọ́ kan gbá kan ṣùgbọ́n báyìí o ààrẹ wa ó ti yí padà pé ẹ já padà sórí tábìlì ká tún ọ̀rọ̀ ìsọ ẹ̀yin tẹ̀dítẹ̀ gbàjọba ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ ìtorí látìgbà tí wọ́n ti ń sọ pé ẹ̀yin wo ẹ dẹ́jọba padà tẹ́ ẹ bá dájọ́ padà a máa ṣe báyìí fún yín ẹ bá dájọba padà a máa ṣe tọ̀hún fún yín àwọn náà bá tilẹ̀kùn ẹnu ọ̀nà wọn ṣe é gbàgbé ìjọba Nàìjíríà ti ẹnu bodè ó ti ẹnu olóró ẹ̀
iná ọba tán fún wọn wọ́n jàgbà wọn fún wọn mọ́ èwo náà tún ṣe náà o asọ lórí ètò náà wọ́n tẹnubodè iná ọba wọ́n sọ pé tí wọ́n bá dá padà àwọn múra ogun wọ́n ní pé àwọn máa kógun jà Niger àwọn orílẹ̀-èdè bíi Burkina Faso náà Guinea Bissau àbẹ̀wò ni àwọn ni ẹ mọ̀ dá lábà ẹ mọ̀ tíráyè ẹ fi Niger lẹ́ o ẹni tó bá kógun jà Niger gbogbo àlejò kógun jà ṣùgbọ́n ààrẹ wa gba gbogbo ọ̀rọ̀ tí ọ̀tún sọ òsì ń sọ wọn wá ní ọ̀dà náà ẹja padà sórí tábìlì àwa mọ̀ báyìí torí bí wọ́n ṣe ń sọ wípé káwọn tún ìjókòó ṣe bíjọba bí àwọn ecowas tún pè pàdé ìjọ tán fi pàdé sí pé máa tún jókòó ṣe fún wọn fi mọ nǹkan tó ń fẹ́ ṣe lórí nǹkan tó ń ṣẹlẹ̀ torí ọjọ́ ta fún àwọn arábí ó ti pé wọn sì yí padà bẹ́ẹ̀ làwọn ń kéde àwọn mínísítà tí ó bá wọn ṣiṣẹ́ papọ̀ ṣe ti rí i pé ìyá ń ronú ọmọ ẹ̀ ń ro ọkà bọ́mọ ní sì ń ronú tí ìyá ń ro kà ní a lè sọ ṣùgbọ́n ní báyìí lẹ́yìn ìpàdé yìí ohun tá à ń retí lórí ọ̀rọ̀ yìí ò ní pé ó ṣeé ṣe kò sí nǹkan tó ṣe lọ́sí lọ́dọ̀ Ọlọ́run ọba kí wọ́n ní kí Bazoum kó padà sórí àlééfà ó ṣeé ṣe tí ó bá sì ṣeé ṣe kí lọ́nà àbáyọ kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé kò síbi tí ò ti ṣẹlẹ̀ rí ẹ jẹ́ ká wá wo àwọn ẹ̀kọ́ wò la kọ́ ní àwọn ìpele ilé torí láti ọ̀dọ̀ ààrẹ wa tó jẹ́ alága ECOWAS dé ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ àti nǹkan tí àwọn ará òkè òkun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ẹ jẹ́ ká délé agbára tá a bá padà dé Kasalaye ṣì ń tẹ̀síwájú ó dá mi lójú pé àwọn kan ti lu alága àjọ ECOWAS lọ́gọ̀ọ́ ẹnu pé ó ṣe ó kú ìfitọ́mọ ènìyàn ṣe. ẹ káàbọ̀ padà sórí ètò Kasalaye lẹ́yìn títẹ̀ gbàjọba ètò wáyé ní orílẹ̀-èdè Niger ibẹ̀ náà la ṣì wà lẹ́yìn ìgbà tó ti ṣẹlẹ̀ ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún tí a wà yìí ní àwọn gbogbo orílẹ̀-èdè àwọn ààrẹ orílẹ̀-èdè àtàwọn tó wà nínú ẹgbẹ́ ECOWAS ni wọ́n ti ní pé àwọn ò gbà kí àwọn oníkàkí kí wọ́n tún fa ìdàgbàsókè orílẹ̀-èdè adúláwọ̀ pàápàá jùlọ ti ìwọ̀ oòrùn sẹ́yìn nípa ìdìtẹ̀gbàjọba àwọn tó sì dìtẹ̀gbàjọba ní orílẹ̀-èdè Niger yìí wọ́n lọ síbi bóyá bíi 10 tán jẹ́ adarí báyìí tí wọ́n sì ti fara wọn tán ti fojú ara wọn ìpè báyìí láà ṣe ń ṣe nǹkan mi báyìí láà ṣe ń ṣe ń lu wa èèwọ̀ bòmíì ni ìpè lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti gba ilé náà ti òjé bo olóòṣà àwọn lọ́wọ́ kó bá bẹ ẹni tí ó bọ̀ ìyẹn ní èsì tí wọ́n ń fún àwọn àpéjọpọ̀ àwọn àjọ tí ECOWAS tí wọ́n ní pé kí wọ́n dá ìjọba padà sí ìjọba alágbádá kí wọ́n sì wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní tùbínùbí bí bẹ́ẹ̀ kọ́ àwọn ò fi mú wọn dánrin ní orílẹ̀-èdè náà lẹ́yìn tí ọ̀rọ̀ yìí wáyé ní àwọn orílẹ̀-èdè mìíràn lórílẹ̀ adúláwọ̀ ti ìlà oòrùn wámbì tó yẹ pé bíi 5 nínú wọn èyí tí Niger ṣe 5 báyìí tí ó jẹ́ pé wọ́n ní wọn ò faramọ́ bí wọ́n ṣe ní kí wọ́n dá ìjọba padà fún alágbádá tí wọ́n gba ìjọba lọ́wọ́ ẹ̀ wípé ẹnikẹ́ni tó bá kọjú ọ̀rọ̀ sí Niger pé àwọn yòókù wọn ṣàlátìlẹ́yìn fún Niger lẹ́yìn eléyìí tí eléyìí ṣẹlẹ̀ ní ẹni tó jẹ́ alága ìjọ ECOWAS ìyẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló gbẹnu gbogbo àwọn ààrẹ sọ̀rọ̀ wípé àwọn fún àwọn ará bí àwọn oníkàkí tán dìtẹ̀ gbàjọba ní ọjọ́ 7 kí wọ́n dá ìjọba padà fún ẹni tí wọ́n lé kúrò lórí àlééfà ní tó sì jẹ́ kó kọjú ti ọgbọ́n ìsìn ní àárín àkókò tí wọ́n ń dúró pé kí wọ́n yí padà yìí wọ́n rán àwọn aṣojú láti orílẹ̀-èdè Nàìjíríà bí àpẹẹrẹ Sultan of Sokoto ó lọ síbẹ̀ lẹ́yìn ìgbà náà ni Sanusi lọ síbẹ̀ yàtọ̀ sí àwọn kọ̀ọ̀kan ìyẹn Sanusi Lamido Sanusi tán jẹ́ emir àti ìlú Kano tẹ́lẹ̀ wọ́n lọ síbẹ̀ ṣùgbọ́n gbogbo èyí tí àwọn èèyàn tó ń tó wa létí tí wọ́n sì ń jábọ̀ fún wa ni pé gbogbo wọn pátápátá ní àwọn orílẹ̀-èdè Niger àwọn oníkàkí wọn ò ṣílẹ̀kùn fún wọn láàyè láti jẹ́ kí wọ́n bá wọn sọ̀rọ̀ ènìyàn kan tí wọ́n gbà láàyè kó wọlé tó dàbí pé bóyá
wọ́n fún láǹfààní láti bá wọn sọ̀rọ̀ tó sì tún wá fi iṣẹ́ jẹ́ tó sọ̀rọ̀ tó kéde dáadáa wípé wọ́n tún ṣe lálejò gbogbo ẹ̀ òun náà ní ti ẹ̀mí àti ìlú Kánò tẹ́ ẹ bá sì gbàgbé ní àkókò náà tí wọ́n yìnbá wọn sọ̀rọ̀ tán láwọn ò ní dáhùn ni wọ́n ti kéde pé ó ṣeé ṣe kí wọ́n lọ kógun ja àwọn oníkàkí ní orílẹ̀-èdè Niger wípé tìpátìkúùkù náà máa fi lé wọn jáde nítorí yẹ pé àwọn gómìnà tí ó súnmọ́ orílẹ̀-èdè lókè ọya wọn láwọn ò faramọ́ pàápàá jùlọ sẹ́nétọ̀ nígbà tí ààrẹ kọ ìwé sí ìjókòó àwọn sẹ́nétọ̀ pé kán fún wọn ní àṣẹ láti tú àwọn ológun sílẹ̀ lọ gba orílẹ̀-èdè Niger kúrò lọ́wọ́ ìjọba ológun kí wọ́n sì dá padà fún ìjọba alágbádá wọ́n lọ kọ́ ìkọ̀ ẹ̀ wọ́n lọ tíkọ̀tíkọ̀ láti bu ọwọ́ lù láti fàṣẹ sí àwọn gómìnà àwọn sẹ́nétọ̀ láti ìpínlẹ̀ tó súnmọ́ àwọn agbègbè orílẹ̀-èdè yìí wọ́n láwọn ò fi tààràtà pé tó bá kógun jà wọ́n ó máa kó bá àwọn ní ìpínlẹ̀ àwọn tí àwọn wà ìdílé eléyìí tó fi jẹ́ pé wọ́n ti kéde ogun lọ sí orílẹ̀-èdè Niger bó yẹ pé orílẹ̀-èdè Amẹ́ríkà náà ó ṣe àtìlẹ́yìn tó pé Amẹ́ríkà United Nations awakọ̀dọ̀kọ̀ United Nations Amẹ́ríkà náà ni bọ́yọ̀ oníkálukú ti ń tò sẹ́yìn ẹni tí wọ́n máa gbé sí nítorí nǹkan ọ̀pọ̀lọpọ̀ lómi ní pé ṣé kìí ṣe pé ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta ló fẹ́ bẹ́ẹ̀lẹ̀ láti orílẹ̀-èdè adúláwọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ìpè táwọn èèyàn ń pè pé báyọ̀ pé ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ́ tẹ̀ ń sọ yìí náà ó yẹ kẹ́ ẹ mọ bí ẹ ṣe máa ṣe ẹ pè wọ́n ẹ tí ẹ kọ́kọ́ dúnkòkò gùn mọ́ tẹ wá tún gbìyànjú láti lọ bá sọ̀rọ̀ wọn ní dá yín lóhùn bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ ti bọ́dà mọ́ wọn ti ẹnu lóró mọ́ wọn náà sọ pé àwọn tẹnu lóró mọ́ yín ẹnu lóró tó sì tì ẹni tó jẹ́ adélé ti ẹ̀ṣọ́ ti ẹnu lóró àti àwọn tó ń fún wọn níwèé ìrìnnà ìyẹn immigration wọ́n ti gbìyànjú láti lọ yẹ àwọn ẹnu lóró yìí wò àwọn abúlé tó súnmọ́ ẹnu lóró tó wọ orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè Niger tó sì rí pé bí àwọn ṣe sọ sí wípé kó di títì pa òun náà ló di títì pa òun náà ló sì wà ní títì pa ẹ mọ́ sì gbàgbé a sọ pé ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà ọkọ̀ tó kó àlùbọ́sà tó ń kó bọ̀ láti ọ̀hún ni ọ̀rọ̀ yìí bá lẹ́nu bodè tí wọ́n rí kó wọlé wípé àwọn tó sì ṣe kínní àfàìmọ̀ kí wọ́n jẹ̀bi bọ̀ wípé báwo la ṣe rìn tá a fi lu gbèsè báyìí nítorí pé erin méjì ló ń jà koríko bẹ̀ kò ní délé ròyìn kò ní délé sọ ní nǹkan tó ṣe láàrin orílẹ̀-èdè Niger àti ecowas tí Nàìjíríà sì jẹ́ alága àjọ ecowas lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí yàtọ̀ síyẹn ẹmu kan tá a sọ a ní ìdí tí ecowas fi yí ìpinnu wọn padà sórílẹ̀-èdè Niger ó ṣeé ṣe kó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìmọ̀ràn tó ń wá látọ̀tún tó sì pé ẹ mọ́ dúnkòokò kun ogun mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Niger pàápàá jùlọ tó dìtẹ̀ gba ìjọba tẹ bá dúnkòokò kun mọ́ wọn àwọn aráàlú lè fẹ́ kóyà jẹ ìkíní ẹni tí ẹnu lóró ìkejì tó dà bẹ́ẹ̀ òun ni ti ọ̀rọ̀ iná tí orílẹ̀-èdè Nàìjíríà ò fún wọn mọ́ ní Niger mo mẹ́nu bàrà ń pẹ́ lẹ́ẹ̀kan àní Niger nìyẹn ń bẹ̀ yẹn iná ò ṣẹ́jú ń bẹ̀ rí Ghana nìyẹn ń bẹ̀ yẹn iná ò ṣẹ́jú ń bẹ̀ rí ṣé ẹ mọ̀ pé ilẹ̀ Nàìjíríà ló fún Niger níná àbí wọ́n fún wọn níná nítorí ohun tó fi ń páwà hydro wa dáàmù wa omi ibẹ̀ ọ̀pọ̀ ibi tá a ti dá ó gba àwọn ìpínlẹ̀ kan nípínlẹ̀ àwọn orílẹ̀-èdè kan náà kọjá kán má di pé oníkálukú àlọ́mọ kọ́ dáàmù tómi ò fi ní wá sí tọ̀dọ̀ wa ń bí ìyẹn ló fà á tó di pé Nàìjíríà bẹ̀rẹ̀ ẹ mọ̀ wọ́rí àmọ̀ taná fún yín ní owó tí ò ga ni lára ẹ sì mọ̀ níná lóòrèkóòrè gẹ́gẹ́ bí àkọsílẹ̀ 60% iná lórílẹ̀‐èdè Niger ọ̀dọ̀ Nàìjíríà ló ti wá ẹ̀sìn yẹn lé ní ṣùgbọ́n ní ti ìdúkokò ti wá wáyé tó ti ṣẹlẹ̀ yìí àwọn àṣírí kan ti wá tú báyìí wípé orílẹ̀‐èdè Niger ó mọ̀ jẹ Nàìjíríà ní owó rọ̀bùrọ̀bù owó náà wọ́n sanwó nǹkan ní 4.22 billion tẹ́ bá ṣe 4.22 billion yìí tẹ́ bá ṣe sí owó dọ́là lọ́wọ́lọ́wọ́ báyìí táǹgbà lọ́wọ́lọ́wọ́ báyìí ó lé ní 5
ó lé ní $5,000 àbí 5,000 ó lé ní $5.48 million ó lé ní iye tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àyàn bóyá ó wá tún di pé kinní kan ó ṣàmà wà láàrin $5.48 million sókè lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá ní pé wọ́n jẹ wá nírú owó yẹn ẹ wá ní iléeṣẹ́ mọ̀nàmọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe lọ́dún tó kọjá náà ti jẹ wá lówó yìí ọdún tá a wà yìí ni o orílẹ̀‐èdè Nàìjíríà ẹni kò ṣe déédéé gbogbo ògbà subsidy ìjọba subsidize owó ná wọ́n pèsè ẹ̀ka mẹ́ta disco ń pín náà distribute àwọn kan generate àwọn kan distribute àwọn kan transmit wọ́n pín láàrin ara wọn ìjọba dì kan mú ó pín ìjọba di 40 mú ó ta 60% fún wọn àbí ńgbà tán wá tà bẹ́ẹ̀ táàtì tuntun subsidize náà kàn kó máa subsidize owó náà tán subsidize ìbolówó ti fẹ́ wọlé àwọn tẹ́ ẹ taná fún ẹ ṣe kí ni wọn ò sanwó ná yàtọ̀ sí pé dáàmù tá a ṣe tán ní kán wọn bá dáàmù ẹ̀ kán náà bá dáàmù omi wa tó ń fi fún wa tó ń pàwà omi ní river Niger àbí ó dáa kí ni dé tí àwọn òta ti ṣí káàkiri tó sì ń lo omi a ti ń fi gáàsì jẹnẹrétì náà lórílẹ̀‐èdè Nàìjíríà ṣó yẹ kí a sì máa ní kán má ṣe dáàmù wọn tó fi di pé wọ́n jẹ wá lówó tó yẹn ẹ sì sọ̀rọ̀ bí lẹ́dákẹ́ ẹ pa mẹ́nu bóyá tó bá sanwó yìí lẹ́yìn gan ìjọba lè mọ̀mọ̀ kan sanwó yìí ó dàbí pé ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Niger yìí ìwà àjẹbánu táwọn yẹn sọ yìí pé ìdí náà fi gba ìtẹ̀gbàjọba ó wà ní ìpele lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ogun oníṣẹ̀lẹ̀ kó hàn tẹ̀lé pé ànírógun àdìtẹ̀gbàjọba lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ a ti wà ní ìjọba àwa ara wa ẹ̀ ó máa lọ bẹ́ẹ̀ ni a máa ṣe 50 years a máa ṣe 60 a máa ṣe 100 a máa ṣe 200 a máa ṣe 1 million ipe tá a ti ń ṣe ìjọba àwa ara wa bọ̀ a máa ṣe kò ní sí pé nǹkan tó wá ń dìtẹ̀ gbàjọ kò sí yẹn mọ́ gbogbo àwọn ológun wa gan wọ́n ti jogun omi ìdílé lè tó yẹ pé ààrẹ wa náà ó wá wò pé tábánikà lọ kógun jà wọ́n ṣe pé mo sọ mo ní máa ń fetí lé títì tí bá ń bọ̀ ní ibi iṣẹ́ àwọn kan sọ wọ́n ní kí n ti wá pẹ̀lú orílẹ̀-èdè Niger kí n ti wá táfẹ́ lọ kógun jà wọ́n ti gbàgbọ́ pàwọ́ ní alága ecowas báyìí ọ̀dà náà tẹ́ bá tiẹ̀ wá rántí tẹni pé ẹ wá mọ̀ nǹkan táwọn aráàlú ń sọ wọ́n ní èyí tó wà ń lé tá à ń jẹ lẹ́nu àti ìjẹkúná wípé owó tá a máa lọ ná sógun tá a máa lọ ṣe yàwà sójú ogun wípé a fi gbé nǹkan rẹ̀ míì ṣe àbí ńgbà tá a yọ sọ́bsidì owó epo kúrò owó tá a rí tẹ́lẹ̀ fi ṣe palliative ìrànlọ́wọ́ àgbáyédẹrùn àjẹmọ́nú fún aráàlú táwọn òṣìṣẹ́ ìjọba sì ń béèrè fún ẹ̀kúnwó ó dáa ṣé owó tẹ́lẹ̀ ti fẹ́ fi ṣèyanu fún wa òde tó fẹ́ dà sórí ogun kẹ́ máa lọ fi jagun àwọn òjagun ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ní fàbàdà kò sáyé ogun ẹ̀tọ́ sí yẹn àwọn ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn náà sọ pé kò sáyé ogun àgbà àwọn aṣojúṣòfin àgbà senators àwọn náà àti ẹgbẹ́ àwọn aṣojúṣòfin wa pátápátá àtàgbà àti kékeré wọn náà ní kíní yóò bá wa lára mu àjagun ó wá lè ní ìdí kan bí òmíràn ṣùgbọ́n tó ṣẹlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó tú àṣírí owó tí Niger jẹ wá ṣé a fẹ́ sọ wípé ibi tá à ń bọ̀rọ̀ lọ́gán nìyí o ẹ pé ìdí ni a ní ìdí tí ecowas fi pinnu láti fà sẹ́yìn ó gbọ́ nǹkan tára ló ń sọ ẹ̀sẹ̀ yẹn lé ní bí àwọn ṣe ń tì í làwọn tọ̀hún náà ń tì í wọn àti ẹ̀ṣẹ̀ tán láti ronú pìwàdà náà wá rò pé alágídí méjì kò mọ̀ lè rí nǹkan kan mú jáde ọ̀gá méjì ò mọ̀ lè wa ọkọ̀ bóyá kéèyàn kan jókòó lẹ́gbẹ̀ẹ́ kéèyàn kan máa wà tó bá rẹ ẹni tí bí kẹ́nìkejì bọ́ sí bóyá náà fi ní pé kàn padà sórí tábìlì ẹ jẹ́ ká bóyá ìdí míì tí wọ́n fi sọ pé káwọn ojú ogun míì pé tá a bá dé ogun lẹ̀ a lè mọ̀rọ̀ owó ìgbà mọ̀ ṣáà pé ààrẹ wa ó mọ ìṣirò orí ẹ̀ ń kakuléètì bíi orí ẹ̀ ń kakuléètì bó ṣe máa wọlé ni kó lè rówó ṣe tó fẹ́ ṣe bóyá ẹ̀ ló tó pé ẹ̀yin èèyàn ẹ̀yin akin ní yakọ́wàsì ẹjẹ́ àṣebẹ̀ ẹjẹ́ àṣebẹ̀ ó lè má sọ fún wọn pé torí owó tán jẹ Nàìjíríà pọ̀n àti pàápàá kí là ń wò tówó ìfipọ̀ tó báyìí kó tó dìgbà tó gba ìjọba ṣé a fi ń wo pé ìjọba àwa ara wa ni gẹ́gẹ́ bí àṣà téèyàn kan máa ń dá pé Nàìjíríà gan jẹ gbèsè ní jẹ gbèsè
torí ààrẹ wa sọ pé o ogun pé afẹ́ràṣà náà ń yáwó ó dópin lákòókò ìjọba òun yìí o inú ilé láti máa mówó tá máa ná tá máa fi yanjú ohun tó wà nílẹ̀. A fẹ́ ra omi ọlọ́ràá à lọ yáwó, a fẹ́ sanwó òṣìṣẹ́ à lọ yáwó, ó nínú kò sí tó jọ torí àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ pé wọn mọ bá ṣe fẹ́ wa ọkọ̀ orílẹ̀-èdè lẹ́rìí tó wà ń bẹ̀ ọ̀nà tó yọ bá iṣẹ́ papọ̀ inú ilé wa báyìí láti máa ṣe ọ̀nà bá ṣe máa san àwọn owó tí a jẹ àdánù dáná iná àpamọ́ ibi ká fẹ́ ṣe lè ká lọ máa yáwó wọn tá bá tẹ̀ máa yáwó á jẹ́ nǹkan tí a máa fi ṣe tó máa pèsè owó jáde fún wa ara ẹni tí ìrètí kì í gíbè sọ yìí tó ní tí a bá lo ọkọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wípé a ní máa wá owó dọ́là òkè òkun kiri mọ́ a ní máa bá ṣe fẹ́ fi dọ́là ra nǹkan lókè òkun mọ́ a jẹ́ láàrin wa bíbà òun náà ni wípé àwọn iléeṣẹ́ ńlá tó wà lókè òkun táwọn ra mọ́tò lọ́dọ̀ wọn kọ́ mọ̀ bọ́ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tá a bá láwa ń pawó tó yẹ ká fi ṣe nǹkan tó ṣàǹfààní fún aráàlú tó yẹ pé àṣẹ bẹ́ẹ̀ kí la fi ṣe àtúnṣe fi ń ja ogun mélòó la tó wà nílé wa gan àti ìjà tán ti Boko Haram àti ẹ̀dúpẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ó dàbí ọlọ́run bá wa kó sí wọn nínú bó jẹ́ pé ọwọ́ àwọn ológun wa ó ń dùn wọ́n ṣáwọn ológun tí ò tí ì tó nǹkan tí ẹ kó sójú owó tó ń dojúkọ àwọn Boko Haram àwọn báńdíìtì tó yìnbá wọn jà lára wọn lẹ tó máa pín lẹ máa kó lọ sí Niger lẹ máa dàpọ̀ máwọn sójà orílẹ̀-èdè mítọ̀jọ wà ní ecowas àwọn United Nations náà tó mú tiwọn wá Africa Union náà tó mú tiẹ̀ wá ẹ wá dàpọ̀ ẹ wá dàpọ̀ mélòó náà ni wá ẹ mọ́ gbàgbé àwọn táwọn lọ sójú ogun bẹ́ẹ̀ bá ráyàn mẹ́wàá lọ kò sí àrídájú pé mẹ́wàá ló ń padà bọ̀ ẹ gbàgbé fún nílò ẹ̀dìyẹ tó kó èkìtì sí bọ̀ mẹ́wàá kò ṣeé ṣe kí mẹ́wàá padà ó wá lè jẹ́ pé tí wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà náà o àkókò náà o ìmí ìnú máa jáde láyé ṣùgbọ́n pé wọ́n lọ sójú ogun yẹn pé gbogbo mẹ́wàá náà ń padà bọ̀ kò sí àrídájú ẹ̀ àfi tó yẹ pé wọ́n lè tọwọ́ bọ̀ wípé gbogbo mẹ́wàá ẹ̀ tí wọ́n lọ sójú ogun náà máa padà ní àkókò báyìí ẹ wá tún ṣe yẹn ní ká fìyẹn síbì kan ká mú òmíì wípé ààrẹ tí wọ́n ti gbàjọba lọ́wọ́ ẹ̀ tá à ń sọ yìí ǹjẹ́ ó ṣeé ṣe kí wọ́n kàn gbégbèsè pé a fà ẹ́ padà sórí àlééfà kó wá ṣèlérí pé ò ní hùwà jẹbánu mọ́ ṣó ṣeé ṣe torí àwọn yẹn ti sọ pé wọ́n ti ti òjébó lóṣà àwọn lọ́wọ́ kó bá bẹ ẹni tí ó bọ̀ ìdí tí orílẹ̀-èdè ecowas àmì tí àjọ ecowas yí ìpinnu wọn padà látàrí ogun tó fẹ́ lọ kọjá Niger ṣé bí mo ṣe ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ gẹ́gẹ́ bí alága wọn ṣe jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣé arí tiwa mú bẹ̀ ọ̀dà náà a ní pé kí ẹ díẹ̀ báyìí ó tó nǹkan ní nǹkan ẹjá fìyókù lẹ̀ fẹ́yìn ọ̀jọ̀gbọ́n kẹ́ ẹ bá wa dárò bó ṣe rí bó ṣe yẹ kó rí wọ́n nìkan tá a bá jọ wò báyìí gungun ló máa ń gún wọn ìyẹn ni mo fi ṣe lọ lórí ètò Ká Sálàyé lónìí títí ọjọ́ mìíràn ọjọ́ rí tẹ́ máa bẹ́ẹ̀ mi ọmọ yín àbúrò yín pàdé lórí ètò Ká Sálàyé mo dágbére pé ire o. Ká Sálàyé fún wọn. Ká Sálàyé fún wọn. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ọ̀máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Ká Sálàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.